Ọlọ́run fi rẹ̀ hàn ẹ̀rọ Ọlọ́run ó pa bàbá lọ́jọ́ Friday ó fi hàn pé ẹni Ọlọ́run dáadáa ni bàbá Muyideen Bello. olóyè Sunday Igboho ó súre fún wọn olóyè Sunday Igboho rẹ̀ tún wá sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn àwọn ṣàdúrà fún wọn wọ́n ṣàdúrà fún gbẹ̀bí wọn bọ̀ tí nǹkan kan tí olóyè sọ ń bẹ̀rùn tèmi fẹ́ tan ìmọ́lẹ̀ sí ni pé bàbá kú ní ọjọ́ Jímọ̀ pé àwọn ẹni rẹ̀ ni mo kú ọjọ́ Jímọ̀ bàbá mi olóyè Sunday Igboho ẹni dáàmú pé èèyàn kú ọjọ́ Jímọ̀ Arabic level ni o wọ́n fi tà wá ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ táwọn Muslim lẹ́yìn Yorùbá mọ́ sọ ni ọlọ́run yóò ṣe sínú Islam rárá ọ̀pọ̀lọpọ̀ kan wà tó jẹ́ wípé èèyàn kúnjọ Jímọ̀ èèyàn rí kò kúnjọ Jímọ̀ kò ní ìtumọ̀ kankan torí pé ibi tí màá ti kọ́ bẹ̀rẹ̀ ni ẹ jẹ́ mu láti tó ga jù Muhammad tó jẹ́ role model gbogbo mùsùlùmí tó jẹ́ founder Islam Monday ló kú o Monday ni Muhammad kú wọ́n dẹ̀ sin Muhammad wọ́n sin lọ́jọ́ kẹta tí wọ́n wò bóyá yóò yè bọ́ bóyá yóò sọ bọ́ Muhammad kú jọ Monday wọ́n dẹ̀ sin jọ kẹta tí àgbègbè ìjọ Monday wọ́n bí Muhammad náà so tí a bá sọ pé Muyideen Bello kú níjọ́ Friday ipa àwọn ẹni rẹ̀ ní mọ́ kú níjọ́ Friday kò ní ìtumọ̀ kankan torí pé táyé pé ẹni rẹ̀ ní mọ́ kú níjọ́ Friday ni Muhammad gẹ́gẹ́ lọ́kọ̀ yẹ kó lẹ́kọ́ kú níjọ́ Friday àbí ṣé mo rò bọ́dẹ̀ Islam mi sọ láti fi bú olóyè Sunday Igboho tó àwọn mímọ ògbé a sọsọ àmì ọsàn láíláí ṣùgbọ́n mo kàn fẹ́ tábà ti rí àwọn ọ̀rọ̀ tó fẹ́ jọmọ́rọ́ agbúdọ̀ ṣàfọ̀mọ́ rẹ̀ tó dẹ́ lómi ò tún sọ àwọn ọmọ Yorùbá èmi fẹ́ káwọ̀ ọmọ gbọ́n sí ni tẹ́yìn bá ti gbọ́n àwọn kan wà tí ò ní jọyọ̀ lójú àwọn kan pé abẹ́ ìyẹn tó kú ni ṣe kó ajá náà lójú ni ikú ò jẹ́ nìyẹn kan lójú ikú ò sọ fẹ́ nìyẹn kan nígbà tó ń bọ̀ ṣùgbọ́n tó bá ṣe ń gbà tó wà láyé náà làwọn àmọ́ sọ nígbà tó bá kú tán kò sí báwọn èsì ní sọ wọn tó bá ṣe dára sọ́nà ọ̀dọ̀ rẹ̀ yóò sọ sókè tó bá ṣe àìdá sọ́nà ọ̀dọ̀ rẹ̀ náà òun náà sọ táwọn yóò gbọ́ àìdá tí Muyideen Bello sọ́nà ọ̀dọ̀ tèmi lèmi sọ òun ló gbé mi lọ yàgàn kú tó ní wọ́n dá mi dúró yàgàn kú ọmọ ń bọ́ àwọn ó ṣe kíní kan ó ṣe gbá kan bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ ìkànnì wọn pe kíní kan ànábì ó sọ orí kẹ́ẹ̀dì báyìí bẹ́ẹ̀ ló náà fárígá ọmọ yóò lẹ̀ wọ́n ni yóò ṣe kíní kan yóò ṣe gbá kan yóò ṣàwó kan ni kíní kan ànábì àbùkù ànábì àbí kíní porúkọ ọ̀dẹ́yún ó náà ń gbá àwọn onígbà ó bú bàbá wọn ṣùgbọ́n ṣé mo ṣàìdédé sọ̀rọ̀ sí bàbá yín nígbà bàbá yín sọ pé ẹ̀yin afọbajẹ́ Ọ̀yọ́ ẹ̀dìdé tí ìrè èèyàn fi jẹ ọba eré èkó fàdánù ìjà gbogbo Yorùbá lèmi ń bè kì í ṣe pé bóyá ìjà ẹnìkan àsìtú àtòrí ẹ̀ nígbà tá a gbọ́ pé àbá yín kú ká mọ́ tó kí yín orí kíkítà kí yín ibẹ̀ tí wàhálà láti bẹ̀rẹ̀ pé ẹ sì mọ̀ kí àwọn bàbá àwọn pé káwọ́ orí ó jẹ́mú rẹ̀ sí báwa ṣe ń kiri àwọn àlejò Yorùbá nù ṣé ìmọ̀ sọ iná ìlà wà ní ìlú ìrajìwò ni lórí ọ̀rọ̀ bàbá tí bàbá mi olóyè Sunday Igboho ẹni dáàmú láṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ ju bàbá Muyideen lọ láṣẹ lọ́wọ́ Olódùmarè torí iṣẹ́ tẹ gbé lọ iṣẹ́ gbogbo ọmọ Yorùbá ni ọmọ Yorùbá tí Yorùbá wá dùn sí iṣẹ́ tẹ gbé dání ayé pẹ́ kan lára àwọn máa lé ni torí gbogbo wa làkúrá pátá nífẹ̀ẹ́ Yorùbá ṣùgbọ́n àṣeyèsí mo kàn fẹ́ pé ìsìn náà láàrin ni pé ẹ̀yìn pé téèyàn bá kú níjọ́ Jímọ̀ èèyàn rẹ ni irọ́ pé kò rí bẹ́ẹ̀ káàtì wọ́n tún sọ ti Muhammad gan ẹ wá wo àwọn àfáà ńláńláńláńláńlá táwọn ò tiẹ̀ bùsẹ̀ ṣe rí ti wọn tán kú èyí tó kú Tuesday tó kú Wednesday ṣé ká pé mo ṣe èèyàn rẹ ni èèyàn kú Jímọ̀ àbí pé kò Jímọ̀ ò ní túbọ̀ kankan Jímọ̀ ò ní túbọ̀ kankan owó àní kí wọ́n á ti ìtẹ́ ìwòsàn àwọn ni pé kí láàrí dájú tẹ́yìn rí tẹ́fẹ́ kí Jímọ̀ wá kú èèyàn ò kú láàárọ̀ gbogbo àwọn èèyàn sì ti bọ́ láti ẹni tí wà látàbí jan ẹni tí wà láti kú tọnu mú gbogbo sì wà ń bẹ̀ nígbà tẹ́mi mo wá kí wọn eke ká wọlé jẹ́mú rẹ̀ wọ́n wá expect kéde o wọ́n wá expect kí èmi tó sọ pé iná ńlá ìwà iná ìlera àjíhùn ó mo sọ ní fídíò mo ṣe pé ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀dọ̀ ẹ láti wá ọ̀dọ̀ ẹ lá padà sí ṣé àdúrà olúwa nù èyún ṣé o bá wọn dárò ni kò sádùn àgbà mẹ́nà o tí àwọn Yorùbá bá fẹ́ kíyàn ká wọlé jẹ́mú rẹ̀ o ànírógun àtẹ̀yìnkú àwọn tó kù Ọlọ́run sọmọ àwa náà dàgbà o gbogbo alágbẹ̀yìn arúgbó wa o tó bá sì mọ kí wàá sì mọ súre lọ wàá mọ súre lọ
ṣé kò wà lẹ́bàá ju iná ìlẹ̀ yìí ọ̀dọ̀ ẹ̀dá padà sí irọ́ nígbà wà látọ̀ bí ẹ̀ mórílẹ̀ bomi ìwé ìṣe mórílẹ̀ bomi. Mo á rí fídíò arákùnrin kan tó ń pè ní Jackman lórí ọ̀rọ̀ bàbá yìí náà ni ó yẹ kó yá aláàjì wa mú ìdí ẹ̀ rí fídíò ẹ̀ dẹ́. kul huwa Allahu mẹ́ta. àṣẹ kul huwa Allahu mẹ́ta. kí gbogbo wa kí á dákun torí Ọlọ́run. kí gbogbo wa ká dákun torí tọ́lọ́run. ọ̀kan nínú àwọn al-akhyar nínú àwọn ẹ̀sà tó kù láyé. aláàjì wa ẹja fún wọn ní kúlẹ̀ aláwọ̀ ara àárọ̀ tí mo sọ pé wà nù ẹ̀sìn òní tó dẹ́ ṣe wọn gòtì ẹ̀yẹ mi bá láwọn fẹ́ ka kúlẹ̀ aláwọ̀ kò sí ibi tí wọ́n ti kú kúlẹ̀ aláwọ̀ ni mùsùlùmí ó kà sí ni ó kà fókù kí ni ìtumọ̀ kúlẹ̀ aláwọ̀ suratu Ikhlas wọn fẹ́ kẹ́ ká gbọ́ kúlẹ̀ aláwọ̀ kẹ́ ẹ wo ọ̀nà tí ó gbà tán mọ́ òkú àbọ̀dọ̀ tó gbà sọ̀rọ̀ sókù àbọ̀dọ̀ tó gbà ṣàdúrà fókù àbọ̀dọ̀ tó gbà ní nǹkan kan ṣe pẹ̀lú òkú ẹ bá mi ka suratu Ikhlas Quran 112 suratu Ikhlas ìyẹn oníkúlẹ̀ aláwọ̀ tó wọn ní kẹ̀kẹ́ yẹn ẹ gbọ́ tuma ẹ̀. Kul huwa Allahu ahad sọ pé ó ní Allah ọ̀kan ṣoṣo. ṣé gbọ́ kúlẹ̀ aláwọ̀ ahad ó sọ pé Allah bá Muhammad pé Muhammad wípé Muhammad sọ pé òun Allah ọ̀kan ṣoṣo ó yẹ ká lọ. Allahu samad Allah ní aṣíwájú tí ẹ̀dá ní bùkátà sí. Allah ní aṣíwájú tí ẹ̀dá ní bùkátà sí. ṣé gbọ́ Allahu samad ó ní kúlẹ̀ aláwọ̀ ahad Allahu samad Allahu samad ní aṣíwájú ẹ̀dá tí ẹ̀dá sì ń bùkátà gbogbo nǹkan tẹ́yìn bá fẹ́ tẹ́yìn ó bá tọrọ sí tí gbogbo tó bá fẹ́ tọrọ pé aláàlẹ́dá ló ga jùlọ tó mọ tẹ́yìn mọ bèrè gbogbo nǹkan lọ́wọ́ rẹ̀. Allah ní aṣíwájú tí ẹ̀dá ní bùkátà sí níbi jíjọ́sìn fún òun àti títọrọ ọrẹ ní ọ̀dọ̀ rẹ̀ tí òun kò sì ní bùkátà sí wọn ní ọ̀nà kankan. wọn ìtumọ̀ fáṣẹ ni pé Allah ni èèyàn jọ́sìn fún tíyẹn sì mọ bùkátà ipe téèyàn mọ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ tóun ò sì ní bùkátà sí nǹkan kan látọ̀dọ̀ èèyàn. ní tí fáṣẹ yẹn sọ nìyẹn pé Allah sọ pé Allah ni ẹni tí ó ga jù tí ò nílò kankan látọwọ́ èèyàn ṣùgbọ́n èlé mọ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ ó yá. lam yalidi wa lam yulad kò bímọ wọn kò sì bí. sẹ́yìn gbọ́ wọ́n ní kò sì bímọ ẹnì kò bí ó sì kí ni wàá jọba òkú sáà mùsùlùmí wáyé mi ni ẹ̀dá kọ ibi tó sọ̀rọ̀ òkú táyé pé kátẹ̀lẹ́ pé bóyá tó gbà wẹ́ kú wọ́pọ̀ sílẹ̀ ní pé yá sọ báyìí tíkẹ́ẹ̀tì ọ̀nù lélẹ̀ yá sọ á sọ pé yá bóyá torí pé òkú sọ pé yá aláwọ̀ lẹ́yìn ọgbẹ́ tẹ́nì ẹ̀kọ́ ní bùkátà àsìkò tó kú tó bẹ́ẹ̀ bóyá ń jakuru tó ní yá sọ pé mo sọ pé aláwọ̀ lẹ́yìn kan tẹ́nì ẹ̀kọ́ ní bùkátà aláwọ̀ lẹ́yìn kan tẹ́nì ẹ̀kọ́ kó sì gbà yẹn kátẹ̀lẹ́ wọ́n fi fẹ́ ṣe tíkẹ́ẹ̀tì ni á lóun tíkẹ́ẹ̀tì téyàn fi àlùjọ náà but ẹ̀yàn kú tán ẹ̀ wá ní yá ẹ̀já ṣàdúrà fún torí mi ò mọ sáà mùsùlùmí kí o program àwọn òkèlè ọkà kìíní ni. wàlámù yẹkùn làwọn kò fún wa ní àná kò sì sí ẹnìkan kan tí ó jù lọ. ṣé ń gbọ́ kò sẹ́ni ẹ̀ka tí ó jù lọ kì í ti tàn sọ náà nìyẹn gbogbo ohun tí àyà yìí ń sin báyìí Allah ó fi ròyìn ara ẹni ó ní Allah ò ní ẹni tí ìmọ̀ bùkátà sí tí ó sì ní bùkátà tí ó ní bùkátà kan tí ó gbà látọwọ́ èèyàn òun nìkan náà ni ẹ sì mọ jọ́sìn fún torí kò bímọ ẹnìkan ò bí ló bá tán ibo náà sọ̀rọ̀ kú mẹ́ torí mo mọ̀ pé sí àwọn mùsùlùmí kì í gbọ́ púgàmù yìí ni ó yẹ téèyàn bá wá gbọ́ tó gbọ́ pẹ̀lú ọpọlọ pípé ó yẹ kó mọ̀ pé n tó wà nù Kùránì là ń kà. wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú sọ pé. wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú sọ pé. sóòkù ló fẹ́ sọ pé. ṣé ń gbọ́ nígbà tí ìjà pín àwọn ẹ̀rọ pé yá tó wá fẹ́ ní ẹ̀jẹ̀ sàdúrà àwọn òkú tó wá pé sọ pé sáwọn náà mọ̀ túmọ̀ ni pé àwọn èèyàn ló bá wípé kí wọ́n sọ pé ni àbùkù tó kú ló wá sọ pé sọ pé àdé òní ẹni tó yẹn bùkà bá ṣe nǹkan lọ́dọ̀ rẹ̀ ṣèṣì bùkù sí àkàrà sí nǹkan lọ́dọ̀ rẹ̀ nìkan. irọ́ lásán ni irọ́ ni ṣùgbọ́n àwọn èèyàn ti amọ̀nú ẹ̀sìn yìí gẹ́ kápẹ́ àti gbó wàwọ́ lórí ẹ̀sìn mo fídíò lóye kan náà gbà tí ìyá wa wà láyé pé àwọn wà ní central mosque kan tó ń kọ́ nígbò kìnìkan òrè kankan ń jábọ̀ nípa kọ́sọ́ pé kìnìkan a ti gbé ọkàn lé kìnì yìí a ti gbé ọkàn lé àwọn pípù yìí jù kò dà kí n ṣe fọ́ọ̀tì tiwa náà mi ìrẹ́ nìyẹn kan blame ṣé bí wọ́n bí wa sí ibẹ̀ la bá kan dáyé arípẹ́ tó bí wa síbẹ̀ ni nígbà táwa náà wà ń dàgbà táwọn ń jáde lọ lọ́tún tó ń jáde lọ lọ́sì tó ń wọ iwájú tó ń lọ ẹ̀yìn ní wọ́n á rí pé ha nǹkan mọ̀ ti bọ́ mu wà lọ́wọ́ àṣẹ gbogbo olùtọ́ ti gbé kíní wa àṣẹ táwọn ṣe ń bẹ̀nu àṣẹ gbogbo ló lẹ́sìn rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ló sì ti ná ní òjíṣẹ́ tí wọ́n ná sí wọn lọ́tọ̀ọ̀tọ̀
fọ́ọ̀mù Yorùbá láti wá mọ tẹ̀lé òjíṣẹ́ lójíṣẹ́ ṣe pé bí gbàdá pé yóò kàn value àwọn àbẹ́yàn ní náà àwọn àtìtọ́sí wa bí gbàdá value wọn bí ẹni pé sáwọn ilé ìjámọ̀ nǹkan ni apá wọn jámọ̀ nǹkan àwọn ilé ká máa tẹ̀lé ṣùgbọ́n ta ni ó sọ pé tápẹ́ tó táwọn bá jámọ̀ tàbí jámọ̀ nǹkan àbí wọn jámọ̀ nǹkan ta ni ó sọ tábà àwọn ọmọ wọn náà tán fi lẹ́sàáyé láàsì lédè lẹ́yìn wọn àwọn náà lá sọ pé àwọn àbá wa mẹ́sìn wa o wọ́n sì ṣe báyìí o wọ́n sì ṣe báyìí wọ́n sì ṣe báyìí o ṣùgbọ́n gbogbo òwe tẹ́kọ̀ fún wa níta kan bẹ́ẹ̀ ni pé àwọn àbá wa pààyàn ni wọn ò ní wáàrí kankan wọn kò sí nǹkan tán lè dá ṣe àwọn àbá rárá ló bí wa níta kan sí gbogbo òwe nìyẹn nípa Yorùbá àbò òtí ẹ̀ nínà wọ́n tún kọ̀wé wọ́n ti padà nígbà tó wá di pé wọ́n dàbí wọn lọ́wọ́jú tán yányán wọ́n á sọ pé àwa Lámúrúdù ọmọ Sáúdí ó bí Oòduà àwọn ló tún wá bí wa níbo lórúkọ kí ló kọ agboolé wa ń bẹ Benili kí ló kọ agboolé wa Sáúdí. àwọn ò ṣe ọ̀rọ̀ yìí láti fi takọ̀ ẹnìkan kan àbí torí ọ̀pọ̀lọpọ̀ wọn ò pé ṣé bí bàbá mi ṣe kú ṣé wọ́n yẹ kí èèyàn ṣàdúrà fún mi ṣé wọ́n yẹ kí èèyàn ṣàdúrà fún mi. a sì pé fún bàbá tó kú náà a sì pé fún rárá o a sì pé fún bàbá tó kú o. mo wá ṣe fídíò kan mo ṣe fídíò kan ní ṣáàna ni àbíjẹ tágbà tí yàbá kú tán wípé bàbá ẹ̀sọ́pá wo ni bẹ́ẹ̀ ni ẹ̀dápá wo kọ́ bẹ́ẹ̀ ni ọmọ kan borí pàìpàì báyìí ó náà wá lọ jáde ó wá challenge pé èmi ti sọ pé bàbá pé àwo ni wọ́n o wípé wọ́n sin bàbá wọ́n sì tí a fídíò ọmọ yẹn náà bá mi pẹ́ pé tó yẹ kí wọ́n lè sin bàbá sínú ilé. èyí tó ìgbésẹ̀ tó ìgbà wò ni pé káwọn tó jọ́ mọ́ bàbá kí wọ́n bínú lọ wú òkun lọ́ta. àbọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n lórí pàìpàì tó sọ yìí bóyá ọ̀rọ̀ rẹ bóyá ó lè ní kí wọ́n lọ wú òkú pò nílé kí wọ́n wú lọ́ta. bàbá tó sọ̀rọ̀ yìí mọ̀ kó náà ti wà confused bí tí wàá láwa nìyẹn tí ẹ bá ti wà confused èyàn ti ń bọ́ sójú ọ̀nà bọ̀ torí àwọn àbáyé ló ṣe wáàsì bàbá yìí náà sọ láwọn àbáyé ṣe wáàsì ń gbáyé wọn ìpín ìbúdọ̀ sin òkú sínú ilé àwọn ọdọ àwọn àbáyé ṣe wáàsì ń gbáyé wọn pé kò sí tó ń jọjọ kejì pé yẹn sábà púpọ̀ ìjọ kẹta ìjọ kẹrin ìjọ ẹlẹ́bí ṣe 40 days ó ní kò sínú Islam ọba ìwà ń challenge àwọn ọmọ yẹn pé ó yẹ káwọn náà pẹ́ fún sọkún yẹn sínú ilé ibi fún kí àbọ̀ sọ fún sínú ilé gan pẹ́ fún sínú ilé ipe kí wọ́n lọ sí síta. inú wa dùn mo wá rán ọmọ tó sọ̀rọ̀ lórí pàápàá tó sọ̀rọ̀ yìí mo wá rán sí gbogbo mùsùlùmí pátá mo wá tún fẹ́ rán sẹ́mi sí gbogbo mùsùlùmí torí yọ̀dà yìí pé èmi ló fi mọ́ gírèjì kọ́tẹ́ẹ̀nì tiẹ̀ mo wá tún rán sẹ́mi sí gbogbo mùsùlùmí. iṣẹ́ tí mo fẹ́ rán ní ìsìn ni pé nígbà ayé bàbá sọ pé kò síjọ́ kẹta kò síjọ́ kẹjọ kò sí 40 days àbí tó bá ti wá síjọ́ kẹjọ àbí 40 days àbí ẹ̀kẹ́ fún bàbá wàhálà tó ti ṣẹlẹ̀ torí àbá sọ ń gbáyé mọ́ kò sí tó jẹ́ bẹ́ẹ̀ etí mo sọ etí mo bí tí mo lọ nìyẹn o etí mo sọ fẹ́yìn followers wọn wípé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti bọ́ sọ́dọ̀ tiwọn àwọn ó ṣe ìwọ ọmọ méjì náà nìyẹn náà mọ̀mẹ́ yìí àfìgbà tí mọ̀mẹ́ dìde tó sòfin pé ẹ̀mẹ́jì afẹ́yàwó mẹ́rin o ẹ̀mẹ́jì afẹ́yàwó ju mẹ́rin lọ tó dé fẹ́ mọ́kànlá tó tún lálé méjì oní ó sòfin oní ó parẹ́ mọ̀ọ́mọ̀ sọ wípé kẹ́yìn lọ́mọ sòkúta nígbà tó ń fẹ́ kú wọ́n sì sínú yàrá Ìsá àbí yóò yẹ bí ẹ̀kọ́ ni ẹlẹ́yìn ẹ̀mọ́ gbókùn yín lẹ́lọ́ ó sì wọ́n sì sọ sínú yàrá Ìsá so bàbá tó wá sọ wípé kò síjọ́ kẹta kò síjọ́ kẹjọ tó bá ti wá síjọ́ kẹjọ fún àjẹ́ pé dìtítà sọ náà là sọ pé iye wọn ti fi rọ́ dé yìí mọ́lẹ̀ ẹ̀yin ní kẹ́ tún kò lọ́rọ́ ara yín ẹ méjì wẹ́n ní yẹn kó parọ́ fún yín wọ́n ti dé yìí mọ́lẹ̀ tó gbogbo ayé ló ti gbọ́ wá sí ìbàdàn pé tí bàbá sọ pé kò sí tó ń jẹ́ kẹta kò sí tó jẹ́ kẹjọ kò sí tó jẹ́ 40 days àbá ẹ̀ gbọ́ ni bàbá ti sọ ọ́ nínú wáàsí káwá òbí àwọn ṣe 40 days àbíjọ́ kẹta àbí ìjọ́ kẹjọ fún bàbá àbí wọn ò ní ṣe fún táwọn ṣe fún táwọn ṣe fún ayé kí gbogbo ọ̀rọ̀ tí bàbá sọ kò ní túmọ̀ kò bọ̀rọ̀ tó ní túmọ̀ àwọn boko haram jẹ́ o. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.